lórí yẹn ìyàwó tí ó rí pé ọkọ òun ò kí ń kírun dédé ká sọ bẹ́ẹ̀ pé ọkọ máa ń kírun lẹ́ẹ̀kan ẹ̀kọ̀ọ̀kan ìgbà mí kò ní kí ṣe irú ìyàwó bẹ́ẹ̀ kí ni nǹkan tí a lè gbà ní mọ́ràn kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa ìyàwó yẹn kó gbìyànjú àti ṣe wáàsí fún ọkọ rẹ̀ kó dẹ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run bá dẹ́rùbà kó fi ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kó fi dẹ́rùbà kó jẹ́ kí ó mọ pàtàkì ìrun kíkí kó dẹ̀ jẹ́ kó mọ̀ wípé Ọlọ́run bá subhanahu wa ta'ala ní fa khalafa min ba'dihim khalfun ada'u as-salata wattaba'u shahawati fasawfa yalqawna ghayyan illa man taba wa amana wa 'amila salihan فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا Ọlọ́run ní àwọn èèyàn jẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ kan wá lẹ́yìn àwọn ẹni Ọlọ́run tí òun sọ yìí àwọn ẹni òun tó ń dárúkọ wọn àwọn ẹni jẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ yìí àdọ́rù sọ́lá wọn kírun sásìkò wọ́n máa ń kí o ṣùgbọ́n wọn kì ń kí sásìkò وَاتَّبَعُوا شَهَوَاتِ adùn ayé àálówó àálọ́rọ̀ òun náà ń bá káàkiri ní òjé kan lè kírun sásìkò tó yẹ káàkì fasawfa yalqawna ghayyan irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n pàdé ìyà lọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala illa man taba àfẹ́yìn tó bá túbá wa amana tó gbọ́lọ́wọ́ bá gbọ́ wa amila salihan tó ṣiṣẹ́ dáadáa fa ulaika yadkhuluna aljanna wa la yudlamuna shay'a àwọn tí wà aljanna tí wọ́n ní ṣe àbòsí kankan fún nìyẹn so yóò kọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún wọn al-ahdu alladhi baynana wa baynahumus salah àdéhùn tó ń bẹ láàrin àwa àti wọn ò ní faman tarakaha faqad kafar ẹni tó bá fi ilẹ̀ ó ti di kèfèrí bákan náà ó lè mú rọ́rọ̀ at-tabi'i al-jalil tí Abdullahi bin Shaqiq al-Uqayli rahimahullahu ta'ala tó sọ ó ní lam yakun ashabu rasulillahi sallallahu alaihi wasallam yarawna shay'an min al-a'mali tarkuhu kufrun ghayra as-salah àwọn sàhábí Ànábì sallallahu alaihi wasallam wọ́n rí kankan tí yẹn bá gbéjù sílẹ̀ nínú àwọn nǹkan míì tó jọ́ràn èèyàn tó ṣe wípé wọ́n ní tí yẹn bá gbéjù sílẹ̀ ó ti kúrò ní Islam ghayra as-salah àyàfi ìrun so àwọn kan tó jọba yìí yóò kó wá fún tọkọ bá wá insist pé bóun ó ṣe máa lo ìgbésí ayé wọn lọ nìyí so advice ni pé kí obìnrin bẹ́ẹ̀ kó mú ọkàn láti kúrò abẹ́rù irú obìnrin bẹ́ẹ̀ kó mú ọkàn láti kúrò ní abẹ́rù ọkùnrin yìí pẹ̀lú pé kí ó síkì fún khul'u kí ló fà á ó ní bára wọn àfẹ́sìn tọ́gbà pé tó bá fi lè fi irun ẹyọ kan lásán lẹ̀ tí àsìkò rẹ̀ fi kọjá ó ti di kèfèrí lára wọn ni Sheikh bin Baz alayhi rahmatullah so alẹ́ra wọn àfáà tí wọ́n gbà wípé tó wá ṣe kó ṣe ń kíkan dákan sí ní mùsùlùmí ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn náà ní encourage wípé kóbìnrin yẹn continue láti máa bẹ lábẹ́rú ọkùnrin yẹn lára wọn ni Sheikh ibn Uthaymin alayhi rahmatullah Sheikh al-Albani alayhi rahmatullah àwọn gbà pé kò ń ṣe kèfèrí bí ò bá tiẹ̀ kírun rárá lókùnbà tí ò bá takò ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn náà ní encourage kíru obìnrin bẹ́ẹ̀ máa bẹ lábẹ́rú ọkùnrin yẹn lókùnbà tó bá ti ṣe wáàsí fún torí pé nǹkan tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ju èje lọ báwọn èèyàn ṣe máa sọ ọkùnrin tí ò kírun ó lè kó bá àwọn ọmọ ẹ̀ ó lè kó bá àwọn ọmọ tí obìnrin yẹn bá bí fún so ṣùgbọ́n ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàtàkì jùlọ àwọn obìnrin láti sọ pé àwọn fẹ́ fi rú ọkọ bẹ́ẹ̀ lẹ̀ ṣóbìnrin tó ṣe pé ọkọ bọ́ sínú ẹ̀sìn mi tí ó lè kúrò nílé rẹ̀ ipò òun ò ṣe kíní òun ò ṣe má ṣé òun ló máa wá sọ pé torí pọ́pọ̀ òun ò kírun wọ́n wá fi ọkọ yẹn lẹ̀ so a máa lè lára ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lẹ́fì róbìnrin mi òun kírun tiẹ̀ ṣùgbọ́n ọkọ ń lọ chọ́ọ̀chì kódà ara ìlú bí tí wọ́n láwọn ń ṣe márẹ́jì gan ẹgbẹ́ bàbá obìnrin ó kàn sọ wípé ọmọ mi ò ní change ẹ̀ kúrò ní mùsùlùmí o ṣùgbọ́n mo yọ̀ǹda ẹ̀ fún ẹ àdẹ̀rà àwọn àfáà tí ó jókòó tí wọ́n láwọn ń ṣe akùn nìka tọ́lọ́wọ́ bá ní wala tunkihul mushrikin hatta yu'minu
ẹ má fi ọmọ yín lóbìnrin fún àwọn mushrikun àfi tán bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò ní nǹkan tí mo kàn ní pé ọmọ mi ẹ̀sìn rẹ̀ yóò máa ṣe. Láìpẹ́ yìí a lọ sí irú ìjòkó tó jọmọ́ bẹ́ẹ̀ tó ṣe pé létà lápadà mọ̀ wípé bàbá ìyàwó wọ́n ṣe mùsùlùmí bọ́ ìyá ìyàwó ní mùsùlùmí ni táwọn òbí ẹ̀ yọ̀ǹda pé kó fẹ́. So torí náà a ní láti tún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣe. So ká sọ pé bọ́kùnrin ò tiẹ̀ tí ìdí kèfèrí náà bíbẹ lábẹ́ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ ò léwu tó bá lè mú ọkàn láti kúrò lábẹ́ rẹ̀ kó ní kó rìlíìsì wọn lẹ́yìn ìgbà tó bá ti ṣe gbogbo gbìyànjú tó tún pé àwọn èèyàn ká fi bá sọ̀rọ̀ tí kò bá gbà ìyẹn ni tí ò bá dájú. Wallahu a'lam.